ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí bàbá US máa mú yẹn ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu. olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ lọ́rin òsè lọ́rin Kwara State Ìlọrin ẹ mẹ́nu kó ń bẹ́ẹ̀ mọ́ wà mọ́ kí lọ́kàn bàbá wọn Olúbàdàn pẹ̀lú ọ̀rọ̀ ta lọ́lọ́run. bàbá US imam ó jẹnu yín lọ sí àwọn ọba tiwa náà nílẹ̀ Yorùbá ó jẹnu yín lọ. a mọ̀ pé gbogbo pírọ́blẹ́mù Ògbómọ̀ṣọ́ a mọ̀ pé ẹ mọ̀ sí o a mọ̀ pé ẹ mọ̀ sí o àti Yusuf Adépọ̀jù àtẹ̀yìn náà ẹ mọ̀ sí o kí lọ́kàn yín lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ láti Ìlọrin irú ẹkùn Yorùbá lásán ìlàfẹ́ láàrin wa. Àlàyé o dókítà gbogbo ìwọ ọmọ Yorùbá tó bá bá fídíò yìí pàdé àwa méjèèjì yìí fi Ọlọ́run bá bẹ̀ ọ́ àbẹ̀ o àlàyé àn dókítà a sì fi ìṣẹ̀dá Yorùbá a fi bẹ̀ ọ́ àbẹ̀ o ẹ bá wa sẹ́ndì ẹ̀ kọ̀ọ̀kan Sunday Igboho la kọkàn bàbá dámì la olóyè Sunday Igboho bàbá dámì àwa fẹ́ gbà yín lámọ̀ràn ìmọ̀ràn ni a fẹ́ gbà yín lámọ̀ràn ẹ dákun torí Ọlọ́run lórí ọ̀rọ̀ lọ́rin òsè lọ́rin Kwara State Ìlọrin ẹ mẹ́nu kó ń bẹ́ẹ̀ mọ́ wà mọ́. ẹ má wulẹ̀ wá mọ́ ẹ jèbù rẹ ẹ má wà mọ́ ẹ má wá o ẹ wo bàbá US yẹn bàbá lọ́ọ̀yà yẹn US imam ni wọ́n o wọ́n dẹ̀ tún jẹ́ lọ́ọ̀yà abẹnugan nílọrin wọ́n wá láwọn tọ́jú ẹ̀sùn 5 kalẹ̀ fún yín wọ́n ní nínú 5 wípé ẹyọkan làwọn ṣẹ̀ṣẹ̀ sọ tó ń kálukú ń pariwo káàkiri lórí social media tó wọ́n tún wá sọ̀rọ̀ lórí ó ṣe Fúlàní ó ṣe Fúlàní nínú compilation tẹ́yìn náà tún wá sọ wọn láwọn pè yín so ẹ̀yin náà sọ pé kó Fúlàní along pẹ̀lú ìrìn àjò yìí tó bá rí bẹ́ẹ̀ tó bá fi lè rí bẹ́ẹ̀ pé kó Fúlàní along ẹ̀ lè rí ìlú tẹ́lẹ̀ fẹ́ fọ̀ mọ́ ẹ̀ lè rí fọ̀ mọ́. bẹ́ẹ̀ni ẹ ti gbọ́ ọmọ àparò sábẹ́ tẹ̀ ń gbé pàánù tẹ̀ ń gbé ọkànú o. Fúlàní wà Nàìjíríà wa yìí tẹ́lẹ̀ kan tó bírú àwa yìí wọn ya olórí burúkú báyìí. bẹ́ẹ̀ni. so gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọ̀daràn nínú Fúlàní tí wọ́n bá jẹ́ agbésùmọ̀mí àwọn Fúlàní ara wọn wọ́n gbé dé ara wọn kí wọ́n pọ́ìntì wọn jáde káwọn náà máa lé wọn ní tó lè rọrùn jùnú. bẹ́ẹ̀ni káwọn náà dá ti. àwọn ọgbà Yorùbá ní kọ́ dá irú ẹkùn Yorùbá lásán ìlàfẹ́ láàrin wa. mo kí la wá fẹ́ kí wọ́n á pàà papọ̀ mọ́ pẹ̀lú Fúlàní ó ní ó ṣe wá jẹ́ kò jọra wọn. Yorùbá nìkan ìlàfẹ́ ẹtíkẹ́ẹ̀tì báwọn tọ nínú ẹ̀sùn 5 nísìnyí wọ́n ti yọ 2 ọwọ́ akú 3 ibi tí 3 yòókù wọ́n já sí ẹnìkan kan ọmọ. bẹ́ẹ̀ni. à ń bọ̀ wá Kwara State ní àwọnú Ìlọrin ní àwọnú Ìlọrin Kwara State là ń bọ̀ à ń bọ̀ wá kíníkà ẹ má wulẹ̀ wá ìgbómìnà kankan ẹ fi wọ́n lẹ̀. ẹ fi wọ́n lẹ̀. mo fi Ọlọ́run bàbẹ̀ yìí kókókó ìlà máa ran fáadì tí o. bẹ́ẹ̀ni kókó là ń rán fáadì tí o. kókókó ìlà ran fáadì tí o. a fi Ọlọ́run bàbẹ̀ yìí ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí bàbá US máa mú yẹn ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu. ọ̀rọ̀ tí ọ̀dá ni o. ọ̀rọ̀ tí ọ̀dá kí lọ́kàn bàbá wọn Olúbàdàn kábíyèsí bàbá kí lọ́kàn bàbá wọn Olúbàdàn pẹ̀lú ọ̀rọ̀ ta lọ́lọ́run. tí lọ́ọ̀yà US mẹ́mọ̀ wọ́n á sọ wípé kó ẹ lọ sọ fún Olúbàdàn ẹ lọ sọ fún Olúbàdàn jíjó onírú àwa yìí gan ṣe prógámù tá a fẹ́ kí Emir Ìlọrin bàbá wa Sùlù Gàmbàrí táwa gan ò sí fìlà ká tó kí bàbá ṣe é tẹ̀yìn wá yanu yín gbàgà tẹ̀wọ̀n sọ pé Olúbàdàn ẹ lọ sọ fún Olúbàdàn ó jẹnu yín lọ. bàbá yìí gan tiẹ̀ wá ní tí ó yẹ rẹ̀ lápọ̀nlé lára ni. bàbá US imam ó jẹnu yín lọ sí àwọn ọba tiwa náà nílẹ̀ Yorùbá ó jẹnu yín lọ. sàpọ́nlé ẹ̀kọ́ bí ó sàpọ́nlé. lórí ọ̀rọ̀ Sunday sí ní ìgbà ni wọ́n pa ẹnìkan ipa wo nǹkan kan ò ní ṣe Sunday fọmọ Yorùbá ìlú yín lẹ ní ọmọ wà mọ́ kò ní wá mọ́ kò sí wàhálà. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ bá tún yanu tẹ́ ẹ bá tún sọ̀rọ̀ sí ọba àlùwà kan. nílẹ̀ Yorùbá yóò yí wọ́ o. yóò yí. a mọ̀ pé gbogbo pírọ́blẹ́mù Ògbómọ̀ṣọ́ a mọ̀ pé ẹ mọ̀ sí o. ẹ mọ̀ sí ọ mọ̀ sí mọ̀ náà. a mọ̀ pé ẹ mọ̀ sí o àti Yusuf Adépọ̀jù àtẹ̀yìn náà. àríjẹnu dàmọ̀dàrú lòun. ẹ mọ̀ sí o kí ló kàn yín lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ láti Ìlọrin. kí ló kàn yín. ẹ̀yin kan yín náà lẹ máa wá kéèsì kalẹ̀ fún yàn ẹ bá ro àjọ tayé tán ẹ rojọ́ tọ̀run. ẹ rò ó bí ẹ bá ba gbogbo ẹ̀jẹ̀ dé ẹ jẹ́ fògbómọ̀ṣọ́ náà kalẹ̀ o láì fògbómọ̀ṣọ́ kalẹ̀. fídíò kan wà á ṣiṣẹ́ lórí ẹ̀. bẹ́ẹ̀ni. á ṣiṣẹ́ lórí ẹ̀ á dẹ̀ post ẹ̀ ẹ rí ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀ rògbẹ́ ń ṣe ní kọ̀rọ̀ ó ti tú sí gbangba. gbangba ló wà.
ẹ filẹ̀ Yorùbá lẹ̀ náà ẹ wá ń sọ pé Olúbàdàn ẹ lọ sọ fún un bàbá wa Faruq Oníkìjìpá àwọn èmi tí n fi kú ìmọ̀ pa àfà lé ni bàbá dáadáa bàbá Faruq Oníkìjìpá wọn láwọn wà lórí wọn ní Olúbàdàn wà lórí ìdúró àwọn wa ń bọ̀ wá Olúbàdàn wá dìde kí àwọn ọba tó bá jẹ́ pé ọba tí ò lápẹ́lẹ́ tó nígbéraga ni a lè má sọ̀rọ̀ bàbá Olúbàdàn tó yẹ pé kò sí ibi tí wọ́n ti rí yàn tí wọ́n ti rí àfà tí wọ́n ní pẹ́yìn lé bàbá Faruq Oníkìjìpá ó sì sàpọ́nlé wọn wọ́n tó wá ṣe wá sí wọ́n tó fi dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n tó fi kàrámà wọn ẹ̀yin wá sọ pé ẹ lọ sọ fún Olúbàdàn tó bá lọ lẹ́yìn òun ní ti ta lọ́lọ́run kí ló kan Olúbàdàn pẹ̀lú ta lọ́lọ́run. kí ni ti yín bẹ́ẹ̀ gan-an ẹ ṣe já kaná lọ́rùn rẹ̀. wọ́n fi yín jẹ́ ìmáàmù lásán ẹ̀kan jẹ́ lọ́ọ̀yà ni o ẹ ní ìmọ̀ nípa ìsìlámù gbogbo ìmọ̀ tẹ́ ní nípa ìsìlámù ìbọn bí nǹkan ó ṣe bàjẹ́ ni ẹ wá lè fi bá ilẹ̀ Yorùbá jẹ́ Ọlọ́run ní fún yín sí ẹ bá wá sí àrẹ̀gọ́ kàn wọ́n la. kí n ti wá pẹ̀lú sí. ire o.